KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jeki Bibeli Soro. Ètò tí ìjọ Kristi lóńdó àti ìjọ Kristi ní gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdálẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, jẹ́ ká tẹríba fún àdúrà. Ọlọ́run mímọ́ tí gbé mi ga nínú àwọn adúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin Ọlọ́run wa. A fi ògo, ọlá, agbára àti ìyìn fún ẹ̀yin Ọlọ́run wa. Ògo ni forúkọ yín títí láéláé. Ọlọ́run wa, ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ̀rọ̀ lónìí kí ìfẹ́ yín ó yé wa. Kẹ́ tọ̀ mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn. Bẹ́ẹ̀ ni kẹ́ gbàkóso gbogbo. Ní orúkọ Jésù Kristi náà, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa pé oore ọ̀fẹ́ Ọlọ́run àti wàláàyè Ọlọ́run yóò di mímọ̀ lórí ayé wa lórúkọ Jésù. A kí wa káàbọ̀ sí ètò tí ẹ nífẹ̀ẹ́ jùlọ tí ń ṣe Jeki Bibeli Soro. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ Ọlọ́run àti wàláàyè rẹ̀ lórí ayé wa. A sì dúpẹ́ pé Ọlọ́run alààyè òun ló ń tọ́jú wa. A dúpẹ́ fọwọ́ ìtọ́jú lórí ayé àwọn ènìyàn wa tí wọ́n wò wá nílé. A fi ògo fún Ọlọ́run wa fún gbogbo àti wàláàyè rẹ̀ lórí wa àti lórí gbogbo tó jọmọ́ tiwa. Ọ̀rọ̀ ni Dáfídì sọ pé ènìyàn bá máa yin Olúwa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́ torí pé Ọlọ́run dára sí wa. A tún ti mú kókó ẹ̀kọ́ mìíràn wá, èyí tí a ó jọ gbéyẹ̀wò, tá a ó tún jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ nínú Olúwa tí ń ṣe Bíbélì. Kókó ẹ̀kọ́ tá a mú wá ni pé ìbéèrè yìí, ohun tá a ó ṣe tá a fi wọnú ìbéèrè yìí àti gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìbéèrè náà ni pé ǹjẹ́ a ti kọ orúkọ rẹ sínú ìwé yìí? Ǹjẹ́ a ti kọ orúkọ rẹ sínú ìwé yìí? Ní wákàtí yìí, ohun tá a fẹ́ gbé yẹ̀wò pàtàkì jùlọ ní ìwé ìyè. A wá máa dáhùn béèrè ǹjẹ́ orúkọ rẹ wà níbẹ̀? Ìwé ìyè tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, báwo ló ṣe jẹ́? Àkọ́kọ́ nìyẹn. Èkejì, kí ni nǹkan tá lè ṣe tí orúkọ wa fi lè wọnú ìwé yìí? Ìkẹta nínú tá a gbéyẹ̀wò òun ni pé Ọlọ́run ní àkọsílẹ̀ ohun gbogbo. God has record. Ẹ̀yin ènìyàn wa tí ń gbọ́ wá nílé, tí ẹ sì ń gbọ́ wá kétékété ohun tá a fẹ́ gbéyẹ̀wò yìí, ǹjẹ́ orúkọ rẹ̀ ń bẹ nínú ìwé ìyè tá a fẹ́ gbéyẹ̀wò nìyí? Ọlọ́run fẹ́ ká ṣàkíyèsí pé òun ní àkọsílẹ̀ ohun gbogbo níbẹ̀. Èkejì, nínú ìwé ìfihàn, a fi oríṣi bí ìwé mẹ́rin a fi hàn wá nínú ìwé ìfihàn. Àkọ́kọ́ nínú àwọn ìwé yìí òun ni ìwé ìyè. Èkejì nínú ìwé yìí òun ni ìwé iṣẹ́. Ìkẹta nínú ìwé yìí òun ni ìwé ikú. Ìkẹrin nínú ìwé yìí òun ni ìwé ìyè ti ọ̀dọ́ àgùntàn. Èyí tá a fẹ́ lò, tá a fẹ́ dára wa lẹ́kọ̀ọ́ lé lórí lónìí, ó ní ìwé ìyè. Ǹjẹ́
orúkọ rẹ̀ ń bẹ nínú ìwé ìyè. Ìwé ìyè la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Kí ni ìwé náà? Kí ni àlàyé tí Bíbélì gbé kalẹ̀ nípa ìwé ìyè? Ẹ ká kíyèsí ìwé ìfihàn orí ìkẹta. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 5 rẹ̀, kí ni Bíbélì kọ́ wa? Ìwé ìfihàn orí ìkẹta, nígbà tá a wo ẹsẹ̀ 5 rẹ̀, kí ni ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa? Ìwé ìfihàn orí ìkẹta, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 5. Ó ní ẹni tí ó bá ṣẹ́gun, òun náà ni a ó fi aṣọ funfun wọ̀. Èmi kì yóò pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé ìyè, ṣùgbọ́n èmi ó jẹ́wọ́ orúkọ rẹ̀ níwájú Bàbá àti níwájú àwọn áńgẹ́lì rẹ̀. Ìwé ìfihàn orí ìkẹta ó gbé àlàyé kalẹ̀ nípa ohun tá à ń pè ní ìwé ìyè. Ìwé ìyè níbí gẹ́gẹ́ bí àlàyé tí à ń sọ fún ìjọ tó wà ní Sáàdì, pé ẹni tí ó bá ṣẹ́gun, òun ni a ó fi aṣọ funfun wọ̀. Èmi kì yóò pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé ìyè. Ó ń sọ̀rọ̀ sí àwọn ìjọ méje tó wà ní Asia, pàtàkì jùlọ ìjọ tó wà ní Sáàdì. Ó sọ fún wọn pé bí wọ́n ti jẹ́ ìjọ Ọlọ́run, tí wọ́n dẹ̀ ti ṣe ohun tó yẹ kí wọ́n ṣe láti di ẹni ìgbàlà, bí wọ́n bá dúró gẹ́gẹ́ bí olóòótọ́ ní ìgbà tí inúnibíni dé sí wọn, nígbà náà ni wọ́n ó di aṣẹ́gun tí wọ́n bá dó nínú Kristi, tí wọ́n bá dó nínú ọ̀rọ̀ Ọlọ́run, tí wọ́n bá dó nínú ìfẹ́ Ọlọ́run. Nígbà náà ni wọ́n ó di aṣẹ́gun. A ó sì wọ̀ wọ́n ní aṣọ funfun. A kì yóò pa orúkọ wọn rẹ́ kúrò nínú ìwé ìrònú àkọ́kọ́. Ìyẹn túmọ̀ sí pé ohun tí a lè ṣe kí a tó kọ orúkọ wa sínú ìwé ìyè ó ń bẹ nínú àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run nípasẹ̀ Kristi. Tá a bá dẹ̀ máa pa orúkọ ẹnikẹ́ni rẹ́, ohun tá a tó ń tọ̀ wọ́n á ṣe tá a fi pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé ìyè ó ń bẹ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Kí wá ni a lè ṣe kí a lè kọ orúkọ wa sínú ìwé ìyè? Kókó ẹ̀kọ́ yìí ni pé ǹjẹ́ a kọ orúkọ rẹ sínú ìwé ìyè? Kí la lè ṣe kí a fi lè kọ orúkọ wa sínú ìwé ìyè? Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ìyìnrere Jésù Kristi Olúwa wa ni Ọlọ́run ti fi ìgbàlà sí fún gbogbo ènìyàn lónìí láti gbàgbọ́ kí wọn kó lè di ẹni ìgbàlà. Ìwé Róòmù orí ìkíní, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 16, Romans 1:16, Paul àpọ́sítélì sọ pé ojú kò tì mí láti wàásù ìrere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́, fún Júù ṣáájú àti Hélénì pẹ̀lú. Ìtọ́rọ̀ Ọlọ́run sọ nìyí. Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ìgbàlà Ọlọ́run ó ń bẹ nínú kí ogunlọ́gọ̀ àwọn ènìyàn kó gba ìyìnrere Jésù Kristi Olúwa wa gbọ́, pé Kristi kú, àsìkò rẹ̀ ó sì jíǹde ní ìjọ́ kẹta. Bí a bá gba ìyìnrere yìí tán, tá a gbà á gbọ́ ní ìgbà tí a ti gbọ́, Ọlọ́run fẹ́ nínú àánú rẹ̀ kí a ronú pìwàdà kúrò nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀, ìgbé ayé àìṣòtítọ́, panṣágà, àgbèrè, ìwà èérí, gẹ́gẹ́ bí a ti gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ nínú ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 19 sísàlẹ̀. Gbogbo àwọn iṣẹ́ ìtara tí ń fi ara hàn tí ń ṣe wọ̀nyí, bí a bá lè ronú pìwàdà kúrò nínú wọn, tí a sì yí padà sí Ọlọ́run nínú ìrònú titun, gẹ́gẹ́ bí ó ti pàṣẹ pé a gbọ́dọ̀ ronú pìwàdà. Olúwa kò fìlè rẹ̀ jáfara gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti ń ka ìjáfara, ṣùgbọ́n ó mú sùúrù fún yín tí kò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbé bí kò ṣe kó wá sí ìrònúpìwàdà. Pétérù kejì orí 3
ẹsẹ̀ 9 ló sọ bẹ́ẹ̀. 2 Peter 3 verse 9 òun ló sọ bẹ́ẹ̀ fún wa. So bí a bá ronú pìwàdà kúrò nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀ tí à ń gbé, à ń wò ó pé báwo la ṣe lè kọ orúkọ wa sínú ìwé ìyè. Àwa wò pé kí ni àwọn tó sin Ọlọ́run ṣáájú wa nípasẹ̀ àwọn àpọ́sítélì, báwo ni a ṣe kọ orúkọ wọn sínú ìwé ìyè. A ti sọ̀rọ̀ pé wọ́n gbọ́ èrè òtítọ́, wọ́n gbàgbọ́, wọ́n ronúpìwàdà, wọ́n sì fi ẹnu ara wọn jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Gẹ́gẹ́ bí Kristi ti sọ pé ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ níwájú ènìyàn lèmi yóò jẹ́wọ́ níwájú bàbá mi tí ń bẹ lọ́run. Ẹnikẹ́ni tó bá sẹ́ mi níwájú ènìyàn, òun lèmi yóò sẹ́ níwájú bàbá mi tí ń bẹ lọ́run. Níbí yìí a rí kà pé kí a tó lè di ẹni ìgbàlà, a gbọ́dọ̀ gbọ́, a gbọ́dọ̀ gbàgbọ́, a gbọ́dọ̀ ronúpìwàdà, a gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. A sì gbọ́dọ̀ jọ̀wọ́ ara wa fún ìrìbọmi gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Kristi kọ́ àwọn àpọ́sítélì, tí àwọn àpọ́sítélì sì fi ẹ̀kọ́ yìí kọ́ ìjọ májẹ̀mú titun. Ẹ̀kọ́ tí Kristi fi kọ́ àwọn àpọ́sítélì ni pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì wàásù rere fún gbogbo ẹ̀dá. Ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀, òun ni yóò là. Ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ohun tó Olúwa sọ ni ìwé Máàkù orí 16 ẹsẹ̀ 16 ló sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí kan náà ni àwọn àpọ́sítélì fi kọ́ àwọn ènìyàn ní ìgbà tí ìjọ májẹ̀mú tuntun fẹ́ bẹ̀rẹ̀ ní Ìṣe Àpọ́sítélì orí 2 ẹsẹ̀ 38. Ó ní ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn mímọ́. Ohun tá a wàásù fún wọn ni wọ́n sì gbọ́, wọ́n gbà á gbọ́, a sì ṣe ìrìbọmi fún wọn. Kété tí a ṣe ìrìbọmi fún wọn, wọ́n ti di ẹni ìgbàlà, wọ́n ti di ẹni tí a kọ orúkọ wọn sínú ìwé ìyè ti Ọlọ́run. Bí wọ́n bá wá ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run, tí wọ́n ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run, tí wọ́n tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run títí tí ikú yóò fi dé, nígbà náà la ó rí orúkọ wọn nínú ìwé ìyè. Ṣùgbọ́n ní ìgbà tí wọ́n di ẹni ìgbàlà tí wọ́n ò tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run títí tí ikú fi pa ojú wọn dé, a ó pa orúkọ wọn rẹ́ gẹ́gẹ́ bí ìwé ìfihàn orí 3 ẹsẹ̀ 5 ti sọ pé bí ẹ bá ṣẹ́gun, òun náà ni yóò fún yín ní aṣọ funfun wọ̀. Èmi kì yóò sì pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé. Ìdátìmísà lè pa orúkọ àwọn ènìyàn rẹ̀ tí wọ́n bá dúró gẹ́gẹ́ bí olóòótọ́ sínú ìgbàgbọ́ Kristi tí a pè wọ́n sí. Bí orúkọ wa ṣe wọnú ìwé ìyè nìyí. Ìwọ tó ń gbọ́ mi, o ò tí ì gbọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, o ò tí ì gbàgbọ́, o ò tí ì ronúpìwàdà, o ò tí ì fẹnu ara rẹ̀ jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. A ò tí ì ṣe ìbáptísì tàbí ìrìbọmi fún ọ, o ò tí ì di ẹni ìgbàlà. A ò tí ì kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Bí a ṣe lè kọ orúkọ rẹ sínú ìwé ìyè láti gbé àgbékalẹ̀ yìí kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Bí a bá wá ti ṣe nǹkan wọ̀nyí tó ta ti gbé ìgbésẹ̀ márùn-ún tó, a wá dúró gẹ́gẹ́ bí olóòótọ́, tá a sì dúró títí òpin ayé wa. Nígbà náà ni a ó ṣẹ́gun, tá ò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ọ̀rọ̀ mímọ́ Olúwa tá a rí nínú ìwé ìfihàn orí 3 ẹsẹ̀ 5. Àlàyé tí ẹsẹ̀ Bíbélì yìí tó ṣe fún wa nìyí. A tún rí ọ̀rọ̀ ìwé ìyè bákan náà ní ìwé ìfihàn orí 13 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 9. A sọ fún wa pé ìwé ìfihàn ó sọ̀rọ̀ nípa onírú ìwé, a wá ń gbé wọn yẹ̀wò ní ẹyọ kọ̀ọ̀kan, ṣùgbọ́n tá a fẹ́ sọ̀rọ̀ ló pàtàkì jùlọ rẹ̀ ní ìwé ìyè. Ìwé ìfihàn orí 13 ẹsẹ̀ 9. Ẹgbọ́n tí ọ̀rọ̀ mímọ́ Olúwa sọ. Ó ní gbogbo àwọn tí ń gbé orí ilẹ̀ ayé yóò sì máa sìn ín. Olúkúlùkù ẹni tí a kọ
orúkọ rẹ̀ sínú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn tí a pa láti ìpilẹ̀ṣẹ̀ ayé àti ìbẹ́yẹn. Ìwé ìyè jẹ́ àwọn tó ń sin Ọlọ́run nípasẹ̀ Jésù tí a kọ orúkọ wọn síbẹ̀, tí wọ́n sì ti ṣe ètò ìtọ́ ti dúró nínú ètò ìgbàlà Ọlọ́run, tí wọ́n sì tún dúró títí tí ikú fi pa ojú wọn dé. Àwọn wọ̀nyí la sọ pé a kọ orúkọ wọn sínú ìwé gẹ́gẹ́ bí ìwé ìfihàn orí 13 ẹsẹ̀ 8 ti kọ́ wa. Ẹ ká tún wo ìwé ìfihàn orí 17 17 ká tún kíyèsí ẹsẹ̀ 8. Ó ní ẹranko sì ó sì wọ rìnì, ó ti wá kò sì sí mọ́, yóò sì ti inú ọ̀gbun sókè wá, yóò sì lọ sínú ègbé, ẹnu yóò sì ya àwọn tí ń gbé orílẹ̀ ayé, orúkọ àwọn ẹni tí a kò ti kọ sínú ìwé ìyè láti ìpilẹ̀ṣẹ̀ ayé, nígbà tí wọ́n wo ẹranko tí ó sì ti wá tí kò sì rí i mọ́, tí ó sì ń bọ̀ wá. Ẹ wo àlàyé pé a kọ orúkọ àwọn ènìyàn sínú ìwé ìyè àti gbé àlàyé kalẹ̀. Ẹ ká tún wá wo ìwé ìfihàn orí 20 ká wo ẹsẹ̀ 12 rẹ̀. Ìwé ìfihàn orí 20 à ń wo ìwé ìyè bí a ti kàkọ sílẹ̀ rẹ̀ nínú ìwé ìfihàn orí 20 ẹsẹ̀ 12 kí ni Bíbélì sọ. Ó ní mo sì rí àwọn òkú àti èwe àti àgbà, wọ́n dúró níwájú ìtẹ́, a sì ṣí àwọn ìwé sílẹ̀, a sì ṣí àwọn ìwé mìíràn kan sílẹ̀ tí ń ṣe ìwé ìyè, a sì ṣe ìdájọ́ fún àwọn òkú láti inú ohun tí a ti kọ sínú àwọn ìwé náà gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Ká tún wo ìwé ìfihàn bákan náà orí 20 ẹsẹ̀ 15 Revelation 20 verse 15 kí Bíbélì sọ. Ó ní bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè, a sọ ọ́ sínú adágún iná. Ohun tí ìwé ìfihàn orí 20 ẹsẹ̀ 15 15 tó kọ wá ní ẹnikẹ́ni tí a bá rí orúkọ rẹ̀ nínú ìwé ìyè, a sọ sínú adágún iná. Ẹ ká tún wá wo ìwé ìfihàn orí 21 bàtà kíyèsí ẹsẹ̀ 27 Revelation 21:27 kí ni Bíbélì sọ. Ó ní ohun àìmọ́ kan kì yóò sì wọ inú rẹ̀ rárá, tàbí ohun tí ń ṣiṣẹ́ ìrẹ́ra àti èké, bí kò ṣe àwọn tí a ti kọ sínú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn. Òye ọ̀rọ̀ tí a ń sọ yìí ó gbọ́dọ̀ yé wa nípa ìwé ìyè. Kí wá ní ìtumọ̀ ìwé ìyè pẹ̀lú gbogbo àwọn ẹsẹ̀ Bíbélì tí a ti kà ní àtàárọ̀, àti ìwé ìfihàn orí 3 ẹsẹ̀ 5, àti ìwé ìfihàn orí 13 ẹsẹ̀ 8, àti ìwé ìfihàn orí 17 verse 8, àti ìwé ìfihàn orí 20 ẹsẹ̀ 12, àti ìwé ìfihàn orí 20 ẹsẹ̀ 15, àti ìwé ìfihàn orí 21 ẹsẹ̀ 27 verse 27. Kí wá ní àlàyé tó gbé kalẹ̀ nípa ìwé ìyè? Àlàyé tó gbé kalẹ̀ ni pé ó jẹ́ àkọsílẹ̀ àwọn ènìyàn tí a ti rà padà nípasẹ̀ Ọlọ́run láti ìpilẹ̀ṣẹ̀ ayé wá. Àwọn tí a ti rà padà láti ìpilẹ̀ṣẹ̀ ayé wá. Tá à ń pè ní ìwé ìyè ní ìwé àkọsílẹ̀ Ọlọ́run ni. Ọkàn àwọn olóòótọ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n ṣe olóòótọ́ sí Kristi, tí wọ́n ṣe olóòótọ́ sí Ọlọ́run, tó sì ṣe olóòótọ́ sí ìfẹ́ Ọlọ́run.
àwọn la kọ títí dé òpin ayé wọn, àwọn la kọ orúkọ wọn síbẹ̀. Ìwé ìfihàn nígbà tá a kíyèsí orí 20 ẹsẹ̀ 15 ó ní ẹnikẹ́ni tí a kò rí orúkọ rẹ̀ tá ò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè a ó sọ sínú adágún iná. Ẹ̀yin tẹ́ ń wò mí ní wákàtí, ǹjẹ́ orúkọ yín gẹ́gẹ́ bí àwọn àlàyé tá a ti gbé kalẹ̀ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí, ǹjẹ́ ẹ ti tẹ̀lé àlàkalẹ̀ tí orúkọ wa yóò fi wà nínú ìwé ìyè bí tá a bá ti tẹ̀lé orúkọ wọ̀ sí ń bẹ̀? Orúkọ wa gbọ́dọ̀ wà ń bẹ̀ tá a bá fẹ́ sinmi pẹ̀lú Ọlọ́run ní ìkẹyìn ọjọ́. Ǹjẹ́ a ti kọ orúkọ rẹ sínú ìwé yìí? Mo tá a ṣe ni sọ Ọlọ́run sọ̀rọ̀ nípa ìwé ìfihàn, ó sọ̀rọ̀ nípa ìwé ìyè fún wa. A tún ní ìwé mìíràn, ìyẹn òun ṣe tá a fẹ́ sọ̀rọ̀ tó bá lórí ọ̀fẹ́ ìgbà mìíràn. A tún rí ìwé iṣẹ́ book of works, ààrẹ ilé nínú ìwé ìfihàn orí 20 ẹsẹ̀ 12. Ó jẹ́ gbogbo àkọsílẹ̀ iṣẹ́ tí gbogbo ènìyàn ṣe, ìwé ni. A tún rí the book of death, ìwé ikú, ìwé ìfihàn orí 20 ẹsẹ̀ 12 sí 15. A dẹ̀ rí ìwé ìyè ti ọ̀dọ́ àgùntàn, the lamb's book of life, tí ń ṣe ìwé ìyè tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ tí a sì ti bẹ̀rẹ̀ sí sọ nípa rẹ̀ ní wákàtí. Ẹ̀ka wo tí májẹ̀mú láéláé kọ́ wa, ǹjẹ́ májẹ̀mú láéláé ǹjẹ́ ó sì lè kọ́ wa ní ẹ̀kọ́ nípa ìwé ìyè bí? Àkọsílẹ̀ àwọn ọkàn àwọn olóòótọ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé wá, àkọsílẹ̀ wọn àti kọ orúkọ wọn, àwọn tó ń dúró gẹ́gẹ́ bí ọkàn olóòótọ́ a kọ orúkọ wọn sínú ìwé yìí. Kí ni Bíbélì kọ́ wa lábẹ́ ìsìn àti ẹ̀kọ́ májẹ̀mú láéláé nípa ìwé yìí? Ẹ̀ka òwe Exodus orí 22 32 ka kíyèsí láti 32 sí 33 ẹsẹ̀ 22 sí 23 ká gbóhùn tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó kà báyìí pé nísinsìnyí bí ìwọ bá dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n, síbẹ̀ sì kọ́, èmi bẹ̀ ọ́, pa mí kúrò nínú ìwé rẹ tí ìwọ ti kọ. Olúwa sì wí Mósè pé ẹnikẹ́ni tí ó bá ṣẹ̀ mí, òun lèmi yóò parẹ́ kúrò nínú ìwé mi. Ẹ wọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Mósè ń bẹ Ọlọ́run ní ìgbà tí Ọlọ́run bínú pé ó fẹ́ pa gbogbo ìran Ísírẹ́lì kó fi Mósè sílẹ̀. Ní Mósè bẹ̀rẹ̀ sí í sọ fún Ọlọ́run pé Olúwa jọ̀ọ́ ẹ dáríjì àwọn wọ̀nyí kí ó jẹ́ pé nǹkan lẹ́ ó pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé yín. Ń taari ni pé Ọlọ́run sọ̀rọ̀. Kí ni Ọlọ́run sọ? Ọlọ́run sì wí fún Mósè pé ẹnikẹ́ni tí ó bá ṣẹ̀ mí, òun lèmi yóò parẹ́ kúrò nínú ìwé mi. Sọ Ọlọ́run ní ìwé. Ọlọ́run ní ìwé àkọsílẹ̀ àwọn ènìyàn tí wọ́n dúró nínú ìfẹ́ Ọlọ́run. In fact, Ọlọ́run ní àkọsílẹ̀ gbogbo, ó ní àkọsílẹ̀ gbogbo ènìyàn tí wọ́n bá rìn ní ìrìn tí kò tọ́. Ọlọ́run á sì pa orúkọ wọn rẹ́. Wọ́n bá jẹ́ abọ̀rìṣà, tó jẹ́ oṣó, tó jẹ́ onírira, tó ń hùwà ẹ̀ṣẹ̀ gbogbo, Ọlọ́run á sì pa orúkọ rẹ̀ rẹ́, yẹni bẹ́ẹ̀ rẹ́ kúrò nínú ìwé tirẹ̀, ìwé ti Ọlọ́run. Ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run, ìwé Exodus orí 22 32 láti 32 títí dé 33. So àkíyèsí níbí yìí pé ní ìgbà táwọn ọmọ Ísírẹ́lì ṣe Ọlọ́run tí wọn ò tẹ̀lé ìlànà Ọlọ́run, Ọlọ́run sọ fún Mósè pé òun ó pa gbogbo wọn rẹ́. Mósè wá bẹ̀ sí jí ìrẹ́bẹ̀, ó bẹ̀ sí bẹ Ọlọ́run pé ó dá ọmọ ẹ fi wọ́n lẹ̀, ẹ dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n, kàkà kẹ́ ẹ kúkú pa wọ́n rẹ́, èmi ni kí ẹ pa, kẹ́ ẹ sì mú yọ orúkọ mi kúrò nínú ìwé yín.
Ọlọ́run wá dá Mósè lóhùn pé rárá o, ẹni tí ó bá ṣẹ̀ òun lèmi yóò yọ orúkọ rẹ̀ kúrò nínú ìwé mi. Ìyẹn túmọ̀ sí pé gbogbo ènìyàn pátá la ní àkọsílẹ̀ Ọlọ́run ní àkọsílẹ̀ nípa wa. Ní ìgbàkúgbà tá a bá kúrò ní ọ̀dọ̀ Ọlọ́run tá a sì fì sí ti ọ̀dọ̀ Sátánì tá a sì tẹ̀síwájú ní ìwà ẹ̀ṣẹ̀ gbogbo, a ó pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé yìí. Ọ̀rẹ́ mi lọ́kùnrin àti ọ̀rẹ́ mi lóbìnrin, kí ni àwọn nǹkan wọn ni tí ẹ̀ ń ṣe tó tako ìfẹ́ Ọlọ́run sọ? Ọlọ́run ní kí n sọ fún yín pé ẹni tó bá ń gbé ìgbé ayé tó tako ìfẹ́ Ọlọ́run, a ó yọ orúkọ rẹ̀ kúrò nínú ìwé yìí. Ẹni tó bá ṣẹ̀ ẹ̀rù tọ́rọ̀ Ọlọ́run sọ nìkan, màá tún kà á sí létí. Exodus 32 verse 33. Olúwa wí fún Mósè pé ẹnikẹ́ni tí ó bá ṣẹ̀ mí, òun lèmi yóò parẹ́ kúrò nínú ìwé ìyè. Olúwa ẹ jọ̀ọ́ fún wa lórí ọ̀fẹ́ láti máa gbé ìgbé ayé mímọ́ àti ìgbé ayé àlàáfíà lọ́dọ̀ yín, kí a má bàa ṣẹ̀ yín, kí a má bàa kúrò lọ́dọ̀ yín. Ẹ bá ti kúrò lọ́dọ̀ Ọlọ́run, a sọ pé orúkọ rẹ̀ tá a kọ sínú ìwé ìyà ó parẹ́. Tọ́lọ́run sọ ní ẹ̀kọ́ tá a rí kọ́ lábẹ́ ìsìn májẹ̀mú láíláí nìyí nípa ìwé ìwé. Ilé gbọ́dọ̀ yé wa, ó gbọ́dọ̀ yé wa. Ẹ ká tún wo tí Psalm 69 káwé verse 28 kagbọ́n tí Ọlọ́run kọ́ wa. Psalm 69 verse 28 kí ni Bíbélì kọ́ wa nípa ìwé ìwé. Ó ní mú wọn kúrò nínú ìwé àwọn alààyè, kí a má sì ṣe kọ̀wé wọn pẹ̀lú àwọn olódodo. Dáfídì ń sọ̀rọ̀, ó ń bẹ Ọlọ́run pé kí Ọlọ́run alààyè kí ó yọ orúkọ àwọn ọ̀tá àwọn àtàwọn ọ̀tá àlàáfíà kúrò nínú ìwé yìí. Àti rí ẹ̀kọ́ tọ́lọ́run kọ́ wa lábẹ́ májẹ̀mú ńlá nípa ìwé yìí. Ẹ̀ka tún tẹ̀síwájú. Psalm 139 verse 16 nípa ìwé yìí. Psalm 139 verse 16. 139:16 kí ni yóò lè sọ? Ó ní ojú rẹ̀ sì ti rí ohun ara mi tí ó wà láìpé àti nínú ìwé rẹ̀ tí a ti kọ gbogbo wọn sí. Ní ojoojúmọ́ ni à ń dá wọn, nígbà tí ọkàn wọn kò tíì sí. Ẹ wo ọ̀rọ̀ tí a sọ pé ní ìgbà gbogbo àwọn gbogbo ọkàn tí Ọlọ́run dá sórílẹ̀ alààyè, a sọ fún wa pé gbogbo apáta la kọ orúkọ wa sínú ìwé yìí. Wọ́n nígbà tá a bá ti bẹ̀rẹ̀ sí ń tẹ̀síwájú ní ẹ̀ṣẹ̀, tá à ń gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀, táwa yọ orúkọ wa kúrò níbẹ̀. Àgbékalẹ̀ tá a rí lábẹ́ májẹ̀mú láíláí nìyí. Ẹ ká tẹ̀síwájú ìwé Dáníẹ́lì orí 12. Dáníẹ́lì orí 12 a sọ̀rọ̀ nípa ìwé ìyèwùdí náà bákan náà. Dáníẹ́lì orí 12 kí ni Bíbélì kọ́ wa? Dáníẹ́lì orí 12 ẹgbẹ́ fẹ́rẹ̀ Ọlọ́run sọ. Ẹ wo ẹsẹ̀ kínní. Ní àkókò náà ni Máíkẹ́lì balógun láàmì tí yóò sì gbèjà àwọn ènìyàn rẹ̀ yóò dìde. Àkókò wàhálà yóò sì wà, irú èyí tí kò tíì sí rí láti ìgbà tí orílẹ̀-èdè ti wà títí tí ó fi di àkókò yìí. Àti ní ìgbà àkókò náà ni a ó gba àwọn ènìyàn rẹ̀ là, àní gbogbo àwọn tí a ti kọ orúkọ wọn sínú ìwé ìyè. Ohun tí
Daniel tún sọ fún wa àlàyé tí Daniel gbé kalẹ̀ nìyí lábẹ́ ìsìn májẹ̀mú láéláé, lábẹ́ ẹ̀kọ́ májẹ̀mú láéláé, Old Testament doctrine. So lábẹ́ májẹ̀mú láéláé a kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ìwé ìyè pé gbogbo àwọn ọkàn olóòótọ́ tí wọ́n gbé ìgbé ayé àlàáfíà tí wọ́n sì ń tẹ̀lé òfin àti ìlànà Ọlọ́run a kọ orúkọ wọn síbẹ̀, a ò sì ní yọ orúkọ wọn kúrò. Àwọn tí ò gbé ìgbé ayé àlàáfíà a kú orúkọ wọn kúrò, a yọ orúkọ wọn kúrò nínú ìwé ìyè Ọlọ́run. So bí a ti ń fi orúkọ wa síbẹ̀, bí a ti ń yọ orúkọ wa kúrò láti gbé àlàyé kalẹ̀. Kí ni Bíbélì kọ́ wa ní májẹ̀mú tuntun, New Testament? Ẹ ká wo Luke orí 10, Luke chapter 10, ká wo láti ẹsẹ̀ 20. Kí ni Bíbélì kọ́ wa? Luke 10 verse 20. Luke 10 verse 20, kí ni Ọlọ́run sọ? Ó ní ṣùgbọ́n kí ẹ má ṣe yọ̀ sí èyí pé àwọn ẹ̀mí forí balẹ̀ fún yín, ṣùgbọ́n ẹ kúkú yọ̀ pé a kọ orúkọ yín sínú ìwé ìyè ní ọ̀run. Jésù ló bá àwọn 170 èyí tí ó rán níṣẹ́ kí wọ́n lọ wàásù láàrin Ísírẹ́lì. Ní ìgbà tó rán wọn níṣẹ́ ó ní sí wọn fún wọn ní agbára rẹ̀. Nígbà tí wọ́n sì lọ tí wọ́n lọ wàásù ìròyìn náà, a rí kà pé àwọn ẹ̀mí èṣù, onírú àwọn ẹ̀mí, wọ́n ń tẹríba fún wọn torí pé wọ́n ń fi orúkọ Jésù lé gbogbo àwọn ẹ̀mí èṣù jáde tí àwọn ẹ̀mí búburú gbogbo tí wọ́n sì ń tẹríba fún wọn. Táyọ̀ tìdùnnú ni wọ́n fi wá sọ̀dọ̀ Kristi nígbà tí wọ́n padà. Wọ́n ní àwọn ẹ̀mí búburú wọ́n ń tẹríba fún wa ní orúkọ rẹ̀, wọ́n ń sọ onírúurú. Jésù Kristi wá ní ẹ má ṣe yọ̀ nítorí nǹkan wọ̀nyí. Ó ní ẹ máa yọ̀ nítorí pé a kọ orúkọ yín sínú ìwé ìyè ní ọ̀run. Tá à ń sọ ni pé ǹjẹ́ a ti kọ orúkọ rẹ sínú ìwé ìyè? Báwo la ṣe lè kọ orúkọ wa sínú ìwé ìyè àti gbé àlàyé kalẹ̀? Báwo la ṣe lè yọ orúkọ wa kúrò nínú ìwé ìyè àti gbé àlàyé kalẹ̀? Níbí yìí ìwé Lúùkù orí 10 ẹsẹ̀ 20, Jésù Kristi ń sọ fún àwọn tí wọ́n níṣẹ́ síta pé kí wọ́n máa yọ̀, kí olórí ayọ̀ wọn jẹ́ pé a kọ orúkọ wọn sínú ìwé ìyè. Ẹ̀yin ènìyàn wa nílé, ẹ̀kọ́ yìí ń tẹ̀síwájú ní ìgbà mìíràn tí a ó tún fi pàdé. Ẹ má sì jẹ́ ká gbàgbé, ǹjẹ́ a ti kọ orúkọ rẹ sínú ìwé ìyè bí? Ìta ń gbéyẹ̀wò nìyí. Ẹ jẹ́ ká tún pàdé ní ìgbà mìíràn ká lè tẹ̀síwájú ẹ̀kọ́ yìí. Àdúrà wa ni pé kí oore ọ̀fẹ́ Ọlọ́run àti wà láàyè rẹ̀ kó di mímọ̀ lórí ayé wa, kó sì kọ́ wa ní ìfẹ́ rẹ̀ títí kí àwa kó lè máa rìn ní ìlànà tó gbé kalẹ̀ fún nínú ọ̀rọ̀ mímọ́ rẹ̀. Kí Olúwa kó ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Àmín. Tí ẹ bá ní ẹ̀bẹ̀ fún àdúrà tàbí ìbéèrè nípa ẹ̀kọ́ tàbí àwọn onírú àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ sẹ́yìn, àwọn nọ́mbà tó pè wá sínú 08057 444 902 tàbí 08065 717023. A tuntun nọ́mbà náà pè fún wa 08057 444 902 tàbí 08065 717023. Kí àlàáfíà Ọlọ́run àti wà láàyè rẹ̀ kó di mímọ̀ lórí ayé wa, lórúkọ Jésù Kristi náà Olúwa tó ń dọ̀la wa. Àmín.